seen what the Lord has done. Come and see what the Lord has done. As he shock you, now so he shock me too. Come and see what the Lord has done. Come and see what the Lord has done. Oh. Testimonies all be wait. As he shock you, now so he shock me too. Come and see what the Lord has done. Give me chance, oh, I want to praise my God. Give me chance, oh, I want to praise my God. Cloudy road, oh, I want to praise my God. Cloudy road, oh, I want to praise my God. My testimony is me only do better. Give me chance, oh, I want to praise my God. Cloudy road, oh. Ẹni tí ọjọ́ ìbí ẹ̀ tó bá bá láyé kó dúpẹ́ kó ṣọpẹ́ lẹ́ni ọjọ́ ìbí Mrs. Tolulope Adderibigbe ó bá wọn láyé ó bá wọn láàyè ó bá wọn nínú àlàáfíà nítorí ẹ̀ náà ni a ṣe wà bí lẹ́ni láti wá bá wọn ṣọpẹ́ àwa bá Mrs. Tolulope Adderibigbe àwa bá wọn yin Olúwa lógo torí pé wọ́n pé 50 ọdún 50th birthday ni à ń ṣe àjọyọ̀ ẹ̀ pẹ̀lú Mrs. Tolulope Adderibigbe lẹ́nu inú èmi náà dùn ayọ̀ mi kò torí pé tiwantiwa ni wọn gbogbo olólùfẹ́ mi lé ẹ jókòó ẹ fẹ̀yìntì ẹ jẹ́ ká jọ jẹ̀gbádùn gbogbo bí ayẹyẹ ọjọ́ ìbí Mrs. Tolulope Adderibigbe tó ṣe máa lọ lẹ́nu ìyẹn 50th birthday wọn. Tọ́múnú mi dùn tó ń pa mí lẹ́rìn ayọ̀ ó pọ̀. Aládé ìwúrọ̀ kì í wá ìbálẹ̀ àtọ́nà máa tọ́ sí. Ọ̀bọ̀ ọlọ́jọ́ ibi ó ní mo mọ̀rẹ́ ìwọ Olúwa nínú ayé mi ni mo ṣe jíjọra láyọ̀. Aládé ìwúrọ̀ ni àwímáyẹ̀. Tí a bá tẹ̀ ń sọ ọjọ́ ìbí mà àwọn nǹkan wo lẹ rò pé ó yẹ ká máa ṣe ní ọjọ́ ìbí wa. Ṣẹ́rí ní ọjọ́ ìbí wa èmi máa ń sọ kankan and I will continue to say it pé ní ọjọ́ ìbí èèyàn bó bá ṣe wù mọ̀ èèyàn gbọ́dọ̀ máa celebrate ẹ̀ wọ́n ní ẹni dúpẹ́ láyé ó yẹ kó ṣọpẹ́ ẹ̀ ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó so tó bá ṣe wùyàn ní o tó bá ti jẹ́ àwọn numbers maybe o pé 20 ni o pé 30 40 50 even 45 gan àwọn èèyàn ń ṣe 55 tó bá yà sí lè choose àsìkò tó bá wù ẹ́ just celebrate yourself ẹ kò jẹ́ ká kọ́ a fi ń dúpẹ́ ni nítorí pé ìgbà míì wọ́n ní àṣekọ̀mọ̀ báyìí ìjọ mi ọmọ mi ẹ̀ máa kó okó èkó ló bá titus náà fi kó ọmọ mi kẹ̀dẹ̀rẹ̀ màálù náà pa so nǹkan tó bá bá lọ́wọ́ yàn ẹ jẹ́ kí nǹkan fi dúpẹ́ ẹlòmíì kan church nìkan ló máa lọ á dúpẹ́ ẹlòmíì kẹ̀dẹ̀ á rò pé àyàn mẹ́wàá mo fẹ́ pé o èyàn mi àpéyàn 10,000 tó bá ṣe bá lọ́wọ́ wa ẹ jẹ́ ká dúpẹ́ especially Golden Jubilee tó wá ń ṣe yìí I'm happy to be here nítorí pé ìgbà tó ṣe 40 mo wà mí. mo lọ́ọ̀fẹ́ ṣe pé 40. ìgbà tó wá ṣe 50 báyìí mo dúpẹ́ pé mo tún wà níbí láti bá wọn ṣe mo dúpẹ́ fún Ọlọ́run for my sister. Kẹ̀ṣe ẹ̀yin náà ẹ ṣe pé 50 lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ẹ jọ ṣe ó ní bí 50 ṣe máa ń ṣe lára àwọn èèyàn kẹ́jẹ́ kí n mọ̀ cause Mrs. Adderibigbe lẹ́ni àwọn náà pé 50. a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni torí kì í ṣe pé 50 ní bóyá máa ń rí lára èèyàn a kàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a wà lálàáfíà a wà ní ìlera pé because ọ̀pọ̀ èèyàn lọ́jọ́ bí wa tọ́ọ̀tì ẹ̀ dúró ṣèdájì 50 kàtó wá ní 50 so àṣà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa wà láyà wà láàyè. wa gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ wípé ká máa kàyé ọjọ́ ayé wa kó lè máa fi pa ẹsẹ̀ wa sípa ọ̀nà òdodo tá bá wò ó láti inú oyún títí dọmọwọ́ ọ̀tá ò fẹ́ ká wálé ayé ìgbà tá tún délé ayé gan wọn tiẹ̀ fẹ́ ká kọ́wọ́ wa kó gbé lọ sókè ṣùgbọ́n tí ènìyàn bá lè dúró láti kékeré títí di 50 years 50 ọdún kì í ṣe kékeré o ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun ribiribi tí Ọlọ́run ṣe fún ogun tó rí tọ́lọ́run bá ṣẹ́ ogun tí kò rí tí Ọlọ́run ṣẹ́ fún nídìí èyí ènìyàn ní ọkàn ìmoore láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó ṣe torí àwọn onímọ̀ sáyẹ́nsì wọ́n
sọ fún wa pé nǹkan àtọ̀ tó ń dọmọ millions of it ló ń lọ lọ́jọ́ yẹn ṣùgbọ́n èmi àbí ẹni tó ń ṣe ìnáwó lẹ́ni ní tí ẹ pégedé tí ó di ọmọ ó ja ìjàyè rabaraba tí ẹ wá dọmọ wọ́n tún wá bí sáyé ẹlòmíì ibi tó ti ń rákòrò ló lá lọ sínú iná ó kú ìyá ẹ̀ ò tún wá wò pé oyún yìí wá nígbà tí kò yẹ kó wá kó tún ṣẹ́ dànù ó tún wá tọ́ látọmọ kínní ó ṣọdún 10 ó ṣe 20 ó ṣe 30 40 ó wá ṣe 50 kí ló tún kù ó dúpẹ́ fọlọ́. Give me chance, oh, I want to praise my God. Give me chance, oh, I want to praise my God. Cloudy road, oh, I want to praise my God. Cloudy road, oh, I want to praise my God. My testimonies. Wọ́n tí Mrs. Tolulope Adetayo-Aderibigbe ṣe léni. Kò sẹ́ni tó máa débi tó máa ní wow. Everybody was surprised because this place is beautiful. Their drinks, food is top notch. Èmi ni àbúrò wọn, the same blood. She's the first, I'm the fourth. Like 1, 2, 3, 4. Yes. Ó yá náà, ẹ mú mi rìn àjò ń gbàtẹ́ wà kékeré. Báwo ni celebrant wa ṣe ń ṣe tó fi dàgbà? Oh my goodness. I bless God for her. Like I cannot even explain. Mi ò lè explain orú èèyàn tó jẹ́. She's my mother. She's my father. She's my sister. She's everything. Everything. Ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó wà very understanding. Oh my God. Máa padà wálé ayé mi. Yes. Òun ló máa jẹ́ ẹ̀gbọ́n mi. She's just too pleasant. Èèyàn dáadáa ni. Èèyàn dáadáa. Èèyàn alálùbáríkà. Ẹ̀gbọ́n tó fi ń ṣàdúrà. Tó fi ń tọrọ. Yes. Òun ló jẹ́. Tí bá sọ. Ó jẹ́ ìyá ọkọ ẹ̀. Èmi mọ́mì ṣe yìí. Gẹ́gẹ́ bí ìyá ọkọ, kí lẹ lè sọ fún mi nípa Mrs. Tolulope Adetayo-Aderibigbe ìyàwó ọmọ yín? Kì í ṣe ìyàwó, ọmọ ló jẹ́ sí mi. Ọ̀ṣun ló ń ṣe bí ọmọ sí. Ìgbàmí nǹkan tí wọ́n fẹ́ bèrè kan lọ́wọ́ ṣe, lọ́wọ́ ìmọ̀ àti ìbéèrè. Òlédè máa gbà fún lọ́wọ́ ọkọ ẹ̀. Tolulope ló kọrin sókè ó ní Jésù yìí o. Jésù yìí o. Ìwọ lógo dídán. Ìwọ lógo dídán. Ìwọ lógo dídán. Ó ní Jésù Jésù ni o. Jésù yìí o. Ṣọ́mà gbọ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan Tolulope. Ọmọ ọlọ́jọ́ ìbí tó ń jó lọ. Ìwọ lógo dídán. Ìwọ lógo dídán. Ìwọ lógo. Ó tún sọ pé mo wá rí fún ọ ọlọ́lá. Ó ní wọ́n bí ìjọsìnkò Jésù. Ìmọ́lẹ̀ tó ń tàn sórí òkun mi. Ògo ni fọ́kọ rẹ̀. Aya ṣe yí ní lẹ́yìn rẹ̀. Ọmọ ọlọ́jọ́ ìbí tó ń jó. Ó sì hàn. Ọmọ tó fún mi tó ń jíjọ alá. Ìwọ ni ìwọ lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ kò sí o. Ìwọ ni ìwọ. Bàbá yìí ní kò ní òkè ńláńlá òkè ńláńlá òkè rẹ̀. Ọmọ ọlọ́jọ́ ìbí sọ bẹ́ẹ̀. Líle kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run bẹ́sí tóbi tó ṣọ́mà jíjọ́ náà láyọ̀. Olú ó ní ẹ̀tọ́ mi gidi gan. Kàyà ṣe yìí máa sọ pé my God is a good God. Gbé bọ́dé náà. Only my God is a good God. Yes, only my God is a good God. Yes, kò easy láti pé 50 lórílẹ̀ yìí. Yes, ó sọ pé you lift me up. Yébà òṣè
my feet. He places your feet upon the solid rock. Upon the solid rock. Olumani, I feel like dancing. Kẹ́ ṣe àpèjúwe Mrs. Tolu Aderibigbe pẹ̀lú ọ̀rọ̀ kan kí lẹ máa sọ. Èmi ò lè sọ kan o, ẹ jẹ́ kí n sọ bí méjì àbí mẹ́ta. Ṣáàrí Mrs. Tolu Aderibigbe, apart from being my sister, she's a very sweet soul. Ìyá Yáàdì tún ni wọ́n, ṣe pé woman of God tún ni wọ́n. Then, you know, although ṣe mọ̀, through ID, àbúrò mi, ìyàwó mi ni mo ṣe mọ̀ wọ́n. But she has been my sister all the way. Very sweet soul. Ọmọ I make sure pé everything settle. Kò sí ní tó bá wà níbí kan tó bá rí gbà kíní yìí o. Ó máa make sure pé gbogbo kíní yẹn ó yanjú. Ọlọ́run máa continue láti increase wọn in wisdom. Àwọn ọ̀dẹ̀ la gbà. Aṣíwájú Ọlọ́run fi wọ́n ṣe kò ní gbẹ̀yìn. Wọ́n wájú báyìí náà máa wà. Tó ṣe ń kó àwọn àbúrò wọn jẹ. Ọlọ́run àbá wọn tún fún wọn ní more strength láti kó wọn jẹ pẹ́ ju báyìí lọ. Lágbára Ọlọ́run. Ènìyàn dáadáa ni wọ́n. Ẹni tó ń fàyàn mọ́ra náà ni wọ́n. Ẹni tó dẹ̀ sì ń tọ́jú yàn náà ni wọ́n. Ẹni tí tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ séyàn ó dẹ̀ sì ń kóyàn ìmọ́ra. Kẹ́rẹ́ mo lè sọ gbólóhùn kan mo lè sọ more than two gbólóhùn sísìn. So bẹ́ẹ̀ jẹ́ nìyẹn. A God-fearing woman and a very good woman. Wọ́n ní bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ni, wọ́n ní bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Obìnrin tó lẹ́wà tó tún rẹwà. Madam Tolulope jẹ́ ọ̀gá mi ni wọ́n níbi iṣẹ́. Wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ wípé wọ́n mú mi bí ọmọ. Mi ò rí space pé bóyá ọ̀gá mi ni wọ́n ṣe wọ́n. She's like a mother. So I will always give it to her any day, anytime. 90, 95, 100, 150. I flew up. Ọlọ́run bá lè tẹ̀lé ọ̀tá ẹ̀ bá ó láwọn ará bọ́ ti gégé. Ó ní awuyewuye. Okay. Awuyewuye. Tolulope ní awuyewuye awuye ọ̀sẹ̀. A ò ní kẹ́ẹ̀tùlù ìlú lẹ́nu. Tolúgbọ́ kíkú má pọ̀tá ẹ̀ kó lè ríran wò láyé níṣojú ọ̀tá ẹ̀. Yéba. Bàbá bá ní ìwọ̀lá bá ní ṣọ̀tá. Ọmọ ọlọ́jọ́ ibi tó ń jó kíkú má pọ̀tá ẹ̀ kó lè ríran wò láyé níṣojú ọ̀tá ẹ̀ dá ẹ̀. Mo ní níṣojú ọ̀tá ẹ̀ kó dá ẹ lọ́lá ńlá. Níṣojú ọ̀tá ẹ̀ dá ẹ lọ́lá. Níṣojú ọ̀tá ẹ̀ dá ẹ lọ́lá. Ó ní kèrègbè tó fọ́ òdà ilẹ̀ yìí odò. Ìjọ ẹ̀dá. Sọ̀rọ̀ sókè. Àgbàlagbà. Bímọ. Ọmọ ọlọ́jọ́ ibi tó ń jó kèrègbè tó ń fọ́. Màá ní àbàtẹ̀ni jẹ́ kó dẹ̀yìn lẹ́yìn mi. Kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn. Ní orí burúkú kó dẹ̀yìn lẹ́yìn mi o. Àbàtẹ̀ni jẹ́ kó dẹ̀yìn lẹ́yìn rẹ̀ o. Kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn. Orí burúkú kó má dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn. Orí burúkú kó dẹ̀yìn lẹ́yìn rẹ̀ o. Kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn. Orí burúkú kó padà lẹ́yìn ẹ̀ o. Kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn. Ó yá kọrin sókè, there is something that makes me come into your presence. Bye.
There is something that makes me come into your presence. What's up with my helper? Ọmọ ọlọ́jọ́ ìbí tó ń jó lọ́wọ́lọ́wọ́. Ṣọ́mà kò mọ́lẹ̀. There is something that makes me come into your presence. Tí wọ́n bá ṣọjọ́ ìbí lákọ̀ọ́kọ́ kéèyàn kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló sọ. Kéèyàn dẹ̀ máa reflect lórí ibi tí ìrìnàjò yẹn ti bẹ̀rẹ̀ títí débi tó dé ń sìn. Pé Ọlọ́run tó ti mú òun débi kéèyàn dẹ̀ fi owó tó kún wájú kó fi lọ́lọ́run lọ́wọ́. Kéèyàn dúpẹ́ láwọ́ ọ̀rẹ́ àtàrà. Kéèyàn dẹ̀ wo ibi tó ń lọ lẹ́yìn 50 torí ìrìnàjò yẹn ó sì pọ̀ díẹ̀ ó sì gùn díẹ̀ kéèyàn máa dúpẹ́ kéèyàn dẹ̀ máa wò pókè target òun lélẹ̀ kéèyàn wò pé òkè láti bíbáyò ibíbáyò ni mo head sínsìn kó dẹ̀ fọlọ́run síwájú ìrìnàjò yẹn. Nǹkan tó ṣe pàtàkì ni pé kéèyàn máa fọpẹ́ fọlọ́run fún nǹkan tọ́lọ́run ṣe láyé èèyàn ṣe mọ̀ pé inú gbogbo làálàá ta là kọjá so tá a bá fọpẹ́ fọlọ́run nǹkan jẹ́ ká máa ṣe ọjọ́ ìbí nìyẹn so that ká máa ka ọjọ́ wa mọ̀ pé bíbélì náà sọ pé tá a bá ń ka ọjọ́ wa so bẹ́ẹ̀ ni so bá a máa fọpẹ́ fọlọ́run so nǹkan tí a ṣe ń ṣe ayẹyẹ fọjọ́ ìní ọjọ́ ìní. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Ọlọ́run dá wa sí àwa láyé láti rí ọjọ́ yẹn ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká máa fi ọpẹ́ fún Ọlọ́run. Ká máa yẹ wọn sí ká máa gbàdúrà fún wọn. Ọlọ́run ni bẹ́ẹ̀ ni ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí fún àlàáfíà fún gbogbo nǹkan mèremère tó ṣe fún wa bẹ́ẹ̀ ni yes. máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because even the Bible said he should teach us how to number our days so we should always be grateful that God has kept us. It's a thing of joy. We should always be praising God. Inú á máa dùn ní inú á máa dùn inú mi dùn láti wà níbí torí ẹni tó ń ṣe ọjọ́ ìbíyàn dáadáa nínú ẹ̀ máa dùn gbogbo ògbà ni she is always happy. Bóyá máa sọ wípé I can carry my body. Ó ní ẹ̀mí mímọ́ ẹ ṣé. I can carry my body. Ẹ̀mí mímọ́ ẹ ṣé. I can carry body mi ṣe. Ọmọ ọlọ́jọ́ ìbí ló ní kí n máa sọ bẹ́ẹ̀. Ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ṣàdúrà fún wọn kẹ́ tó máa lọ sà. Ọlọ́run á mọ́jọ́ èrò fún wọn eléyìí kò ní jẹ́ àṣemọ́ fún wọn ẹ̀mí tó ṣe 50 á ṣe 60 á ṣe 70 á ṣe 80 á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lórúkọ Jésù. Tolú ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mà nínú ọlá ńlá àlàáfíà àìkú balẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ wọ́n mọ́ o. You have been a very good mentor to us. The Lord will bless you in Jesus' name. Ibikíbi Miss Tolulope Adderibigbe wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wọ́n á ṣe 60, 70, 80, 90, 100 lágbára lọ. Gbogbo bí wọ́n ti mú owó tó fi ná ní bíbí wọn ò ní mọ̀ lágbára lọ. Mọ́ ní into account in Jesus' mighty name. Olúwa dájú lórí ẹ̀ wàhálà ìyàwó mi lè dá ní orúkọ sí olùgbàlà Ọlọ́run ó máa ṣọ̀pọ̀lọpọ̀ sáàtì àlàáfíà ó máa ṣoríire Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀ lọ́kọ̀ọ́jọ́ kò níbà àkóbá kan níbà àdàbá kó tó fẹ́ fún rere Ọlọ́run máa ṣe fún Ọlọ́run sì máa gbọ́wọ́ ẹ̀ sókè and she will be exceedingly great. Miss Tolulope Adetayo-Aderibigbe Adetayo, happy Golden Jubilee celebration, and I wish her a fulfilled life after this, and blessing in her family and her household. Mommy, Ọlọ́run á bless ẹ. God will continue to replenish you. He will bless you beyond words. Lágbára Ọlọ́run, ẹ máa dàgbà, ẹ máa dògbó, ẹ máa jẹun ọmọ àtọmọ ọmọ, ẹ máa wá jẹun àwa náà. Tí ẹni fi wá ṣàwátì o, gbogbo àwọn àbúrò yín lágbára Ọlọ́run. You will never be found wanting in Jesus' name. We love you very much. A nífẹ̀ẹ́ yín gan-an ni. I just want to tell and pray
to God that God should grant her long life and prosperity. She will live to witness many more years in the land of the living, in sound health and in might, in the name of Jesus. 50 lẹ́nì, wọ́n á ṣe 60, èmi ti pé 60, wọ́n á ṣe 70, wọ́n á ṣe 80, wọ́n á ṣe 90, wọ́n á ṣe 100 tí Jésù ọba ti dé, mo dẹ̀ gbàdúrà 120, mo gbàdúrà pé wọ́n á rí ọmọ lórúkọ Jésù. Eléyìí níjà ṣe àjọṣe mọ́ o, lágbára Ọlọ́run á máa fi fún ọ ní ẹ̀mí gígùn àtàlàáfíà, and so shall it be in Jesus' name. Ẹ ṣe 50, ẹ ṣe 60, ẹ ṣe 70, ẹ ṣe 80, ẹ ṣe 90, ẹ ṣe 100, ẹ ṣe 120, ẹ ṣe 140, ẹ ṣe 200. Lágbára Ọlọ́run máa péjú ṣe ni. Ọlọ́run á túbọ̀ máa fi, as you continue to live in good health and abundant blessings. Happy birthday, my sis. Oh, yeah, glory be to the Lord in the highest. Hallelujah. Tolulope Adetayo, I am very, very happy, oh, very, very happy, oh. Happy, sir. Very, very happy, oh. Very, very happy, oh. Very, very happy, oh. Anytime they say, let us go to the house of the Lord. Hurry me, hurry and no, oh, oh, no, oh, oh, no, no, oh, no, hurry and no. Oh yeah, money, I can carry my body. Keep on, Emma, Joe, Emma, get body now, body now. Only me more shame. I can carry my body. Me more shit. I can carry body. I can carry my body. Me more shit. I can carry my body. I can carry body, sir. Big body, yeah. Tolulope. Mama, you need to join me. Mama, don't put me some. I can carry my body. Gbogbo olólùfẹ́ wa nílé ẹ wo ayẹyẹ ọjọ́ bíi ó dùn ó lárinrin. Èmi náà wá fi àǹfààní yìí, iléeṣẹ́ amóhùnmáwòrán Orisun fi àǹfààní yìí kí gbogbo ẹbí Adéríbigbé pé wọ́n kú oríire àjọyọ̀ ọjọ́ bíi Mrs. Tolulope Aderigbigbe. Wọ́n ṣáà máa ṣe dáadáa ní ayé tó bá ti ṣe dáadáa, ó ti di dandan tó bá ṣe nǹkan èyí tó ń ṣe nǹkan ẹ̀yẹ káwọn èèyàn wá yẹ sí. Ọ̀pọ̀ nǹkan ni wọ́n sọ nípa Mrs. Tolulope Aderigbigbe lẹ́nìí, kódà orí wa ń wú, inú wa ń dùn, ayọ̀ wa ń kú lágbára Ọlọ́run. Ẹ̀mí Mrs. Tolulope Aderigbigbe tó rí 50 lẹ́nìí, a ṣe 60, a ṣe 70, a ṣe 80, a ṣe 90, a ṣe 100, a ṣe 120 nínú ọlá, nínú àlàáfíà, àwọn oníṣẹ́ nínú ìnira láṣẹ Èdùmàrè. A ní jù báyìí lọ gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa nílé, ẹ lè darapọ̀ mọ́ mi ní gbogbo orí social media platform mi pátápátá lórí TikTok àti Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀, Twitter tá à ń pè ní XAC àti Tosi Kújọrẹ̀, Facebook ẹ like page mi Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀, Instagram Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ náà ni Àyìnkẹ́ Kújọrẹ̀ mọ́ bíbí ni wonderful Dayọ̀ Kújọrẹ̀ ló ń sọ fún yín pé ibi ni mo ti máa sọ ó dàbọ̀
Come and see what the Lord has done. As he shock you, nice so he shock me too. Come and see what the Lord has done.